kú dédé àsìkò yìí yóò dára fún wa ò lágbára Ọlọ́run àmín. Ìròyìn fẹ́lifẹ́li náà ló ń dé sí ojú amóhùnmáwòrán yín láti lè ṣẹ̀wà ìròyìn fẹ́lifẹ́li online tv lónìí tí í ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ kẹta nínú oṣù kẹrin ọdún 2025 fún mi Adénúgà ní oníròyìn. Síwájú kẹtó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ ẹ jẹ́ ká dé òkè lọ́hùn-ún tá a bá padà dé a ó máa tẹ̀sọ́wọ́ wájú. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà ìròyìn fẹ́lifẹ́li ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti dá èsì ọ̀rọ̀ kan padà sí ọ̀dọ̀ Peter Obi èyí tó sọ̀rọ̀ lórí iléeṣẹ́ amóhùnmáwòrán kan lọ́jọ́ ìṣẹ́gun ọ̀sẹ̀ yìí tí a wà nínú rẹ̀ yìí níbi tó ti sọ wípé ètò ìṣèjọba Bọ́lá Tinubu kò kójú òṣùwọ̀n tó láti lè mú ìrọ̀rùn bá àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ọ̀rọ̀ èyí tó kù díẹ̀ bí ọ̀rọ̀ àbùkù èyí tó taba ètò ìṣèjọba Bọ́lá Tinubu. Ìdí rèé tí ẹgbẹ́ òṣèlú APC sọ wípé ìsọ̀rọ̀ nígbèsì ìsúnkúnsímú báyìí ní ìṣètì gangan o àwọn kì í ṣe ọmọ lọlé lọ mú èsì wá pẹ̀lú ọ̀rọ̀ Peter Obi tó sọ láti máa fojú àbùkù wo ààrẹ Bọ́lá Tinubu pẹ̀lú àwọn ìṣàkóso ìjọba rẹ̀. Ẹgbẹ́ òṣèlú APC nínú ọ̀rọ̀ eléyìí tí akọ̀wé àgbà alukoro ẹgbẹ́ náà tó fi léde lánàá ti ṣe ọjọ́rú Wednesday ọ̀gbẹ́ni Felix Mọ́kà èyí tó fi ọ̀rọ̀ náà léde tó sì fagilé gbogbo àwọn ọ̀rọ̀ kùngbákùgbé eléyìí tí Peter Obi tó taba ààrẹ Tinubu àti ìṣàkóso ìjọba rẹ̀. Mọ́kà tó ní gbogbo ọ̀rọ̀ tí Peter Obi sọ yìí ẹni tá a bá nà ń lára ń ta ó ní ara ní ń ta Peter Obi látàrí ìfìdíjọlẹ̀ tó fi jọlẹ̀ sọ́wọ́ ààrẹ Tinubu nínú ètò ìdìbò èyí tó wáyé lọ́dún 2023. Ó ní láti ìgbà náà ni wọ́n ti wá gbogbo ọ̀nà láti fẹnu àbùkù fa aṣọ ààrẹ iyì Bọ́lá Tinubu yà. Ó ní ṣùgbọ́n gbogbo rẹ̀ irọ́ gbò ní gbogbo kùkù kẹ́kẹ́ eléyìí tí Peter Obi tó ń ṣe. Níbẹ̀ ni Mọ́kà ti tẹnu bọ̀rọ̀ tó ń ti àwọn àṣeyọrí eléyìí tí ààrẹ Bọ́lá Tinubu tó ti ṣe lẹ́nu ọdún méjì èyí tó ti gba idà ìṣàkóso agbára orílẹ̀-èdè Nàìjíríà láti máa tukọ̀ orílẹ̀-èdè yìí. Lákòótán nínú ọ̀rọ̀ Mọ́kà eléyìí tó sọ jáde ó rọ gbogbo àwọn ọmọ Nàìjíríà láti má lè jẹ́ kí ẹnikẹ́ni ó ṣì wọ́n lọ́nà tàbí pọnmi ìbànújẹ́ kan sí wọn lọ́kàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ ẹnu èyí tó ń jáde látẹnu àwọn alátakò bí kò ṣe wípé kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ààrẹ Tinubu láti lè gbé orílẹ̀-èdè Nàìjíríà lọ sí ìpele eléyìí tí ó dùn mọ́ gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nínú. Láàárọ̀ àná ni ààrẹ orílẹ̀-èdè wa Nàìjíríà Bọ́lá Tinubu òun máa ń lókèdè ọ̀gá àgbà tuntun fún àjọ NNPCL ọ̀gbẹ́ni Báyọ̀ Ojúlárí o pẹ̀lú àwọn ìgbìmọ̀ tí wọ́n yóò jọ máa tukọ̀ ìṣàkóso àjọ ọ̀hún lẹ́yìn tí ààrẹ Tinubu kéde wípé ọ̀gbẹ́ni Mele Kyari tó ń ti àwọn ìgbìmọ̀ ìṣàkóso rẹ̀ kí wọ́n lọ rèé fún ara ní ìsinmi lẹ́yìn tí wọ́n ti lò ọdún márùndínlógójì lẹ́nu iṣẹ́ o. Ó ní káwọn náà kí wọ́n lọ fi ara kí wọ́n lọ fún ní ìsinmi kí wọ́n sì ṣe gbogbo àwọn nǹkan tó yẹ kí wọ́n ṣe sílẹ̀ síwájú kí wọ́n tó lọ o. Nínú ọ̀rọ̀ kan èyí tí Báyọ̀ Ọ̀nànúgà tó fi léde tí í ṣe olùdámọ̀ràn pàtàkì sí ààrẹ Bọ́lá Tinubu lórí ọ̀rọ̀ ìròyìn àti ọgbọ́n inú sọ di mímọ̀ wípé ààrẹ Tinubu ó dúpẹ́ o lọ́wọ́ ọ̀gbẹ́ni Mele Kyari àti àwọn ìgbìmọ̀ ìṣàkóso àjọ yìí fún iṣẹ́ takuntakun èyí tí wọ́n ti ń ṣe fún ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ní agboolé ọ̀rọ̀ epo bẹtiróòlù lórílẹ̀-èdè Nàìjíríà. Bákan náà ló gbà á ládùúrà wípé èyí tí wọn yóò lò lẹ́yìn ìfẹ̀yìntì lẹ́nu iṣẹ́ yìí kò ní jẹ́ ìnira fún wọn. Ó wá kéde ọ̀gbẹ́ni Báyọ̀ Ojúlárí pẹ̀lú àwọn ìgbìmọ̀ ìṣàkóso tuntun tí wọn yóò gba iṣẹ́ lọ́wọ́ Mele Kyari tí wọn yóò máa tukọ̀ àjọ NNPCL sọ́wọ́ wájú. Ó gbà á ládùúrà fáwọn náà wípé àsìkò tí wọ́n débẹ̀ yìí gbogbo nǹkan pàápàá jù lẹ́ka epo bẹtiróòlù àti epo rọ̀bì nílẹ̀ yìí ni yóò ṣe déédéé o. Àwọn ọmọ Nàìjíríà wọn yóò sì mọ́ sí ìtura ní orílẹ̀-èdè yìí gẹ́gẹ́ bí Tinubu bó ti sọ. Ojúlárí lọ̀gá àgbà
àjọ NNPCL báyìí ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ilé ìfowópamọ́ àgbà orílẹ̀-èdè wa Nàìjíríà Central Bank of Nigeria CBN àwọn ni wọ́n ti kẹ̀yìn sí ìròyìn ẹlẹ́jẹ̀ kan èyí tí wọ́n ní ó kàn déédé ṣẹ́yọ bí òṣùmàrè lójú ọ̀run wípé ilé ìfowópamọ́ àgbà ilẹ̀ CBN wọ́n ti ń gbà á lérò láti gbé owó tuntun kan jáde fún àwọn ọmọ Nàìjíríà ẹgbẹ̀rún 5 náírà tó jẹ́ òǹdìdí àti ẹgbẹ̀rún 10 náírà èyí tó jẹ́ òǹdìdí lérògbà wípé yóò ṣe àdínkù mímáa kó àwọn owó gọbọi sí àpò èyí tó sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àkóbá àti wípé yóò mú ìlànà rere bá àwọn ètò ọrọ̀ ajé ilẹ̀ wa àti wípé yóò jẹ́ ìdènà fún gbogbo àwọn tí wọ́n ń ṣe fàyàwọ́ owó ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Gẹ́gẹ́ bí ilé ìfowópamọ́ àgbàlẹ̀ yìí bí wọ́n ti fi ọ̀rọ̀ náà léde lórí ìkànnì ayélujára wọn X tá a mọ̀ sí abẹ́yẹfò tẹ́lẹ̀ Twitter èyí tí wọ́n fi léde lánàá láti sọ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà wípé kí wọ́n kọtí ọ̀gbọ̀nyìn sí ìròyìn náà àti wípé kí wọ́n má ṣe gba ìròyìn náà gbọ́ wípé ìròyìn ẹlẹ́jẹ̀ lásán ni eléyìí tó jẹ́ wípé ilé ìfowópamọ́ àgbàlẹ̀ yìí wọn ò mọ̀ sí ọ̀rọ̀ náà rárá o. Gẹ́gẹ́ bí CBN ti sọ wọ́n ní kò sí nínú èròǹgbà wọn o láti gbé owó tuntun ẹgbẹ̀rún 5 náírà àti ẹgbẹ̀rún 10 tuntun náírà ẹlódìdí kan jáde o. Gẹ́gẹ́ bí wọ́n ti sọ wípé ẹgbẹ̀rún 5 òǹdìdí yìí àti ẹgbẹ̀rún 10 náírà òǹdìdí yìí ilé ìfowópamọ́ ilẹ̀ yìí yóò ṣe àkójáde rẹ̀ bí ọmọ tuntun tí ó bá fi dọjọ́ kìíní oṣù karùn-ún ọdún tá a wà yìí èyí tí wọ́n lọ ìròyìn náà mọ́ ẹni tó jẹ́ igbákejì ọ̀gá àgbà yányán nílé ìfowópamọ́ ọ̀hún eyín ọ̀mọ̀wé Ibrahim Tahir Jr. wípé òun gan lẹni tó ń ṣe ìgbárùkùtì ṣùgbọ́n nínú ọ̀rọ̀ èyí tó jáde láti ẹ̀ka ìròyìn nílé ìfowópamọ́ ọ̀hún sọ wípé kò sí nínú èròǹgbà wọn bẹ́ẹ̀ sì ni àwọn ò ṣetán láti gbé ẹgbẹ̀rún 5 àti ẹgbẹ̀rún 10 náírà tó jẹ́ òǹdídí ẹyọ kankan jáde o káwọn ọmọ Nàìjíríà fi ọkàn balẹ̀ kí wọ́n sì kọtí ọ̀gbọ̀nyìn sírúfẹ́ àwọn ìròyìn ẹlẹ́jẹ̀ ìbanilórúkọjẹ́ tí àwọn akọ̀ròyìn tíṣẹ́ ò ká lára tí wọ́n fi léde lórí ayélujára. Arákùnrin kan rèé ẹni ọdún 41 eyín ìtílé ẹjọ́ gíga tó kalẹ̀ sílùú Adó Èkìtì olúlu ìpínlẹ̀ náà tí wọ́n ti tarí rẹ̀ lọ sí ọgbà ẹ̀wọ̀n fún ẹ̀wọ̀n gbére látàrí ìgbìyànjú láti dáná sun ọ̀gá rẹ̀ kan tẹ́lẹ̀ eléyìí tó sì jẹ́ wípé ní gẹ́rẹ́ tó gbé ìgbésẹ̀ yìí èyí wọ́n ti rọ́wọ́ tó gẹ́gẹ́ bí wọ́n ti sọ di mímọ̀ ọ̀gbẹ́ni ọ̀hún ti ṣe ní ọdún 41 Ọlásùnkànmí Kàríìmù òun ni wọ́n ní ó gbé bẹtiróòlù ó dà sí ọ̀gá rẹ̀ lára pẹ̀lú iná tó fi sí kó tó di pé ọ̀gá rẹ̀ ó bọ́ sínú àwọn kòtò ìdáminù kan èyí tó yíra mọ́ rẹ̀ pẹ̀lú àwọn ẹlẹ́yin ojú àánú tí wọ́n sáré bu omi paná iná èyí tó dá sí ara ọ̀gá rẹ̀ pẹ̀lú bẹtiróòlù náà ṣùgbọ́n iná yìí ó ti jó ọ̀gá rẹ̀ lára kí wọ́n tó gbé délé ìwòsàn èyí tó sì jẹ́ wípé Ọlọ́run nìkan ń ló yọ ọ̀gá ọ̀hún lọ́wọ́ ikú òjijì èyí tí ò bá dẹ̀mí rẹ̀ légbodò látọwọ́ Súnkànmí àti iṣẹ́ ibi rẹ̀ èyí tó wù. Ìṣẹ̀lẹ̀ náà tó ṣẹlẹ̀ ní Ìfàkì Èkìtì èyí tí wọ́n sì sọ wípé nínú ọjọ́ 11 oṣù kẹjọ ọdún 2024 ẹni Ọlásùnkànmí ló ṣiṣẹ́ ibi náà tí wọ́n ti mú tó sì ti bẹ̀rẹ̀ sí ní pàdálé ẹjọ́ o látinú oṣù 11 ọdún 2024 kó tó di wípé ẹjọ́ ọ̀hún wá sí ìparí lánàá níbi tí adájọ́ ilé ẹjọ́ gíga èyí tó jẹ́ ti ìpínlẹ̀ Èkìtì tí wọ́n ti ní pẹ̀lú ìwà àti pààyàn èyí tó wù yìí wípé ẹ̀wọ̀n gbére òun ní èrè ẹ̀ṣẹ̀ rẹ̀ báyìí Ọlásùnkànmí Kàríìmù èyí ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀wọ̀n gbére láti àná níbi tí ó ti lo ìṣẹ̀mí rẹ̀ títí tí ẹ̀mí yóò fi bọ́ lẹ́nu rẹ̀. Mo kí gbogbo ojú tí wò mí ti ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní Health East West.
ìlera lọ́rọ̀ kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ní sétí torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi kò tán síbẹ̀ oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi òun náà lẹ̀ ń wò yìí oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n bákan náà ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé ọlọ́run ò lè ṣe ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí kò tó síbẹ̀ o a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀ ó máa bá wa burn fat àpè ní X2 burn fat fún obìnrin. lákòótán nínú ìròyìn wa fún tòní gbajúgbajà wèrè olórin ìdààmú àdúgbò òǹkọrin tàkàsùfé ìjọ̀gbọ́n Gbèmí Àbíbù Òkìkíọlá èyí tí gbogbo èèyàn mọ̀ sí Portable Sazo òun mà ń ló ti sọ̀rọ̀ kan pẹ̀lú ọ̀rọ̀ ìyanilẹ́nu ńlá kan èyí tó jù sílẹ̀ bí àdó olóró tí wọ́n jù látinú ẹ̀rọ bàálù látòkè wípé ọ̀kan nínú àwọn tí wọ́n jọ jẹ́ òǹkọrin tàkàsùfé tí ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà Slanta ìbílẹ̀ ọ̀gá ṣẹ̀kùṣáǹkù òun mà ń ló ti ní Slanta yìí kìí ṣe olórin tó gbajúmọ̀ wípé àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ olórin tó ṣẹ̀ ń dìde bọ̀ nínú ayé òun ni Slanta gẹ́gẹ́ bí Portable bó ti sọ ọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan ní èyí tí wọ́n pè ní Echo Room ní ìgbà tí wọ́n fi ọ̀rọ̀ wa lẹ́nu wò níbẹ̀ ni Portable ti tẹnu bọ̀rọ̀ bí ìgbèyàn tẹnu bọ ìgò ọtí tó sọ wípé òun rántí lásìkò tí ọjọ́ ìbí òun bọ̀ tóun fẹ́ lọ ṣe pàṣípààrọ̀ ọkọ̀ ayọ́kẹ́lẹ́ òun lọ́ra àwọn tó ń ta ọkọ̀ èyí ni ọ̀rọ̀ pa ọ̀rọ̀ pọ̀ láàrin wọn wípé gbogbo fàákájà ètò òun pẹ̀lú Slanta tí wọ́n jọ ń fà yìí kò nílò rẹ̀ o látàrí pé talẹ́ni tó mọ aṣọ ìyá Slanta nílẹ̀ aláró ẹni tó jẹ́ olùta ọkọ̀ yìí sọ fún Portable wípé kí Portable má ṣe dá Slanta lóhùn tá a bá rí gbogbo àwọn ọ̀rọ̀ tí Slanta tó ń sọ sí kó kọ tí ọ̀gbọ́n yìí sí o wípé kódà àwọn ò mọ́rin rẹ̀ àwọn ṣẹ̀ ń gbọ́rúkọ Slanta ní ìgboro ayé ni ìdí rèé tí Portable náà fi sọ wípé ó dáhùn lójú wípé Slanta ó ṣẹ̀ ń dìde bọ̀ wípé àwọn ọ̀jẹ̀wẹ́wẹ́ olórin ni èyí tó pè ní up and coming artist òun náà ni Slanta ìbílẹ̀ gẹ́gẹ́ bí Portable bó ti sọ ọ̀rọ̀ lórí ètò ọ̀hún. ẹ̀yin ará ìròyìn wa kò ní jù báyìí lọ fún tòní títí dìgbà míì tẹ́ láǹfààní láti gbọ́ tún rìn míì mo gbà á ládùúrà wípé ayọ̀ wa kò ní di ìbànújẹ́ lágbára Ọlọ́run. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.